ìgbìyànjú láti mú èròǹgbà rẹ̀ ṣẹ nípa sísàmúgbòòrò ohun èlò amáyédẹrùn àṣà àti ìṣe ti ìlú Ìjẹ̀bú. Ọmọọba Babátúndé Alátìṣe láti ìdílé ọba Bùbíadé nílé Fùsẹ́ńgbùwà ti kéde wípé òun nífẹ̀ẹ́ láti díje fún ipò ọba Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú tí ó ṣòfò. Ọmọọba Babátúndé Alátìṣe sọ ìkéde yìí di mímọ̀ nígbà ìpàdé pẹ̀lú àwùjọ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe ní ilé Alágbàlá Villa ní òpópónà Èwọ̀n nílùú Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa Blessing Adéwì bá wọn pójú pésẹ̀ síbẹ̀ ó sì jábọ̀ ìròyìn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ó jẹ́ àpéjọ àwọn lọ́balọ́ba, ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bí àwọn ènìyàn pàtàkì ti kórajọpọ̀ sí Alágbàlá Villa fún ìkéde Ọ̀túnba Babátúndé Alátìṣe gẹ́gẹ́ bí olùdíje fún ìtẹ́ Àwùjalẹ̀ àti aláṣẹ ilẹ̀ Ìjẹ̀bú. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọ̀túnba Babátúndé Alátìṣe ṣàlàyé ìfẹ́ rẹ̀ sí ipò Àwùjalẹ̀ tó dá lórí ìmúra rẹ̀ láti múra sí ìwà pẹ̀lẹ́ tí ipò Àwùjalẹ̀ náà dúró fún. Ó tún ṣàlàyé ìdúróṣinṣin rẹ̀ láti jẹ́ kí ìdàgbàsókè àti ìlọsíwájú bá ilẹ̀ Ìjẹ̀bú pẹ̀lú àṣà àti ọdún ìṣẹ̀ǹbáyé fún ìran tó ń bọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìwà olùdíje náà, igbákejì alága ìdílé ọba Fùṣẹ̀gbùwà ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf kí Ọ̀túnba Babátúndé Alátìṣe fún ìgboyà tí ó ní. Ó sì ṣàlàyé pé ìdílé ọba Fùṣẹ̀gbùwà jẹ́ ìdílé kan ṣoṣo tí kò ní ìpínyà àti ìdí tí wọ́n gbọ́dọ̀ fi ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ọba tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ipò Àwùjalẹ̀. Àbúrò wa tó fẹ́ jáde fúnpò ìdíje ti Àwùjalẹ̀ ẹni rere ni ẹni tó kóṣù wọn ni onímọ̀ ẹ̀rọ ni mo lè má mọ̀ púpọ̀ bàbá tó bí ẹ̀gbọ́n ló jẹ́ fún mi adéjọ́ ṣiṣẹ́ takuntakun ká fi sin ìlú Ìjẹ̀bú pàápàá ìlú Ìjẹ̀bú-Òde ní ẹnu iṣẹ́ nípa títà ọjà tó ń pè ní marketing àjọ wà ń bẹ̀ ni ní ẹ̀tìpolówó ọjà náà tó ń pè ní advertising àjọ wà ń bẹ̀ náà ni. Àwọn ìdílé ọba Bùbíadé pẹ̀lú àwọn lọ́balọ́ba níbi àpéjọ náà ṣàpèjúwe olùdíje náà gẹ́gẹ́ bí ẹni tó ní ìrírí, ẹni tó ní ìmọ̀, ẹni tó mọ ènìyàn púpọ̀ tí ó bá sì jẹ́ ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bí ọba yóò gbé ilẹ̀ Ìjẹ̀bú ga ju bí ó ti wà lọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Blessing Adéoyè ló ṣàtúpalẹ̀ ìròyìn.